bàbá ìdí ètò tuntun tó ń jáde nílé yìí ò òun bẹ̀rù òde ẹ̀gbọ́ kàní ìdáhùn ìbéèrè àwọn kankan lórí ètò oníbẹ̀rù òde tó gbọ́dọ̀ ńlá 500,000 naira fún ìbàjẹ́ sọ̀rọ̀ ó pinnu jìpinnu nígbà wọn gbogbo àṣà àtiṣe orí àtàṣà ọ̀rọ̀ ìbéèrè ti máa jáde lọ́lọ́kùn òdòkun ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé ó yẹ kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ wọn lórí ètò tí àwọn kan fún mi kalẹ̀ ní ìlú ìjọ òun tẹ̀lé ọ̀tẹ́ntì Yorùbá tí ibi ìlú ti máa ń lò àwọn kan tọrọ nídìí ta ló ní tìkọ̀ títí ìdáhùn ìbéèrè gbogbo ńlá ìpàdé wọn ní ètò onídìí kájọ máa fojú oúnjẹ àjẹjẹ ní ìlú YouTube channel ọ̀tẹ́ntì Yorùbá TV láti ìgbà nígbà. mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé mo kí pẹ́ kú dédé àkókò yìí bóò ni ṣiṣẹ́ ń lọ dédé sọ́jà ń tà àníṣe lásán àánú Olódùmarè ò ní fi wálẹ̀ gbogbo lálá gbogbo fẹ̀fẹ̀ ìdáláyé torí àti jẹ́ èèyàn wàhálà ìsárésókò ìsárésódò torí àti rọwọ́ mọ́ lọ ẹnu ẹja ṣe níwọ̀nba lóòótọ́ man must work no food for lazy man ẹ̀mí tí ò ṣiṣẹ́ kò sóúnjẹ fún bá a ṣe ń pa bẹ́ẹ̀ là ń nà tòlé ọ̀bátàná mọ́ bá a bá fìjọ́ kan lẹ̀ láì ṣiṣẹ́ ebi ọ̀pàpà ńlá ebi tí sọ̀rọ̀ fọ́lẹ̀ bùkátà tí ọ̀sẹ̀ lérí ara wọn ìdínú tá a fi nísinmi tá a fi mọ̀ pé ọjọ́ ọkú lọ́jọ́ ìsinmi ṣùgbọ́n bàbá ń sọ lórí ọ̀rọ̀ ọkùnrin àtobìnrin ìjà ní sùúrù ìjà bẹ́ẹ̀lẹ̀ ẹ̀já fẹ́rù wẹ fáfẹ́fẹ́ fẹ́rù wẹ fáfẹ́fẹ́ nírètí máa fóya Ọlọ́run gbọ́ mi kan lẹ̀rẹ́ yìí ò gbòrí rẹ̀ ga ẹjá mi kan lẹ̀ ká gbàgbé ẹ̀ ká mọ́kàn kó ń bẹ̀ ká mójú kó ń bẹ̀ lóòótọ́ a máa dùn sọ lẹ́nu a máa sọ̀rọ̀ sí i ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin ló wà nílé aláìsàn ọlọ́pọlọ bí tán ti ń tọ́jú alárùn ọpọlọ látàrí pé ọkùnrin fojú ẹ̀ gúnlẹ̀ wọn náà chọ́ọ̀bù ń jẹ breakfast ọkùnrin fojú ẹ̀ gúngi ẹni ọgbọ́kànlé jákulẹ̀ ó já ń tàn mọ́ ìbànújẹ́ wá dorí àgbàkodò lójijì ó ṣinú bí ó ṣinú rò gángan wá fẹ́ sí i my dear sister ẹni ó ya wèrè lórí ọ̀rọ̀ ọkùnrin tó èèyàn ya wèrè nítorí ẹ̀ kò lè fẹ́ èèyàn mọ́ yóò gbélé ayé tiẹ̀ pẹ̀lú obìnrin mẹ́ẹ̀ ẹni ó parẹ́ nítorí ọ̀rọ̀ obìnrin ọ̀gbọ́n Yorùbá ni àwọn bàbá wa máa ń sọ̀rọ̀ kan bí ẹni ó torí obìnrin kú ẹgbẹgbẹ̀rún obìnrin ó máa rìn lórí sàárè rẹ̀ ẹ ń torí ẹ̀lẹ̀ kú ẹmẹ́yẹ ẹ̀ yóò gbóko lórí sàárè rẹ̀ wọ́n tún bára wọn dọ̀wẹ́kẹ̀ are you telling me báwọn èèyàn kan ò bára wọn lájọṣepọ̀ lórí sàárè as in lórí bẹ́ẹ̀rì níta níbi tá a sìnkú sí tí wọ́n rí bójú pò fúri wọ́n sì lọ ra wọn mọ́lẹ̀ ń bẹ̀. arákùnrin kan ló gbé ìgbésẹ̀ tó kọjá àyè torí pé ọ̀rẹ́ rẹ̀ báyàwó ẹ̀ lájọṣepọ̀ ó wá pokùnso ọ̀pá rẹ̀ ó gbẹ̀mí ara ẹ̀ légbodò ẹ̀ńkù ti ní tiẹ̀ gbé ẹ̀ńkù tiẹ̀ tán kí ló rí lẹ́bẹ̀ tí ó garu ọwọ́ ọkà kọ́lẹ̀ sí ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ gbẹ́njọ́ tó bí ń pa ọ́ mo fún ọ lóúnjẹ ọ̀rá sọ̀wọ̀ mo daṣọ bù ọ́ àṣírí rẹ fẹ́ tún mo daṣọ àṣírí bù ọ́ òòrí jẹ rí mu mo kọ́ ọ bá ń ṣe ń pẹja mo fi ọmọ àwọn èèyàn pàtàkì mo gbé ọ léyìn èmi gangan lọ wá padà wá fi yẹ òun gèjẹ arákùnrin ọ̀hún òró lẹ́ẹ̀mejì ọgbẹ̀mí ààrẹ
ìbéèrè mi pọ̀ o n ò tí ì sọ̀rọ̀ o lára ìbéèrè mi ni pé ìyàwó ni á dá lẹ́bi ni àbọ́kọ àbọ̀rẹ̀ ọkọ ìdí ni pé adóniláyé ọ̀jẹ̀bi a sì ríro eléyìí a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni lélẹ̀ tó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹ̀ ló ti wáyé ẹ̀gbọ́n ti báyàwó àbúrò sùn àbúrò ti báyàwó ẹ̀gbọ́n lájọṣepọ̀ ọ̀rẹ́ ti àìmọye ọ̀rẹ́ ló ti kò ṣeé kà bàbá ti báyàwó ọmọ ẹ̀ ṣe ọmọ ti báyàwó bàbá ẹ̀ ṣe kò sí tuntun lábẹ́ ọ̀run bíi ti wù kọ́ mọ́ kò sí nítorí ẹ̀kọ́ ṣẹlẹ̀ ṣẹ̀dá láyé tó fi yẹ kí ẹ̀dá ó gbẹ̀mí ara ẹ̀ bẹ́ẹ̀ mi ò bá bọ́ ilé gíga ò bọ́ bàbá wà láyé á jẹran tó jẹ erin lọ obìnrin kúnta obìnrin pọ̀ láyé téèyàn lè fẹ́ tí ó padà wá wúlò ju èyí tó sọ̀rọ̀ ẹ̀dìyàwó alágbèrè lọ ibi tí bọ̀bọ́ ẹ̀ ti surprise mi ni pé òun ti dáríjì ìyàwó òun ti dáríjì ìyàwó òun ṣùgbọ́n ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ lòun ò lè dáríjì lọ́jẹ́ kó wọ́n gbẹ̀mí ara òun wrong step. Now lẹ́tà wo lọ́kọ́ ọ̀lẹ̀ wọ́n kà á níṣẹ́ tẹ̀lé bó tiẹ̀ jẹ́ wípé òyìnbó kò gúnrégé dáadáa àfẹnu bó ṣe jẹ́ wípé ẹnu labẹ́rẹ́ fi ta sọ́ọ̀sì ṣùgbọ́n kọ́ mọ̀ bá ní kọ́nu ńkọ́ ọ ẹ jẹ́ ìyá ìṣẹ́jú kan nínú ìṣẹ́jú yín mi bá dé kí n wá ka mẹ́sẹ̀gì tárákùnrin kọ́lẹ̀ kó tó di pé gbẹ̀mí ara ẹ̀ ó bá àyàn lọ́kàn yóò sì bani lẹ́rù jọjọ. God bless you. mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe pẹ̀lú ìyàwó ẹ kọ̀ sí iléeṣẹ́ Godwin ẹ̀yin tó jẹ́ pé pépà lè má kà lálẹ́ ẹ má ka pépà bò ẹ kọ̀ sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ń ro ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí a máa tá apákọ̀ọ́ra máa tá ẹ̀kọ́ sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ a máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ̀kọ́ sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ ogójì ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò lè rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní á máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kọ̀ sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ bákan náà ni àwọn tó ní hepatitis ohun inú ẹ̀dọ̀ rẹ̀ ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí tójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì ìdẹ̀rù kò ní ráyè rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ pọ̀ sí wa ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ pọ̀ sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ pọ̀ sí wa pẹ̀lú ògbọ́n náà ẹ lè rí bákan náà mọ́
mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́yìn ewé àti gbòǹkan mélé tí àwọn bàbá wa lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kọ sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 08033034777 08033034777 ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kọ̀ sí iléeṣẹ́ Godwin Ìyájẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn ó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè bò ní wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kọ̀ sí iléeṣẹ́ Godwin Ìyájẹ̀bú ẹlòmíì apákan rẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kọ̀ sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọmọ àdídì máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìjẹ̀lẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide àwọn á máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló fà ó ṣeé ṣe kó jẹ́ asthma ni ó ṣeé ṣe kó jẹ́ bronchitis ó lè ṣeé ṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nínú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ̀rà láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777 iléeṣẹ́ Godwin Lásepọ yìí ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwin it can never be like Godwin. I used to tell you health is something to be treasured. Ire o. Ẹ káàbọ̀ padà gẹ́gẹ́ bí àpilẹ̀kọ tárákùnrin ikọ̀ sórí Facebook ẹ̀kọ́ tí ń bẹ nínú ẹ̀ ló mátà o ó ní I know I have let you all down but I have no other way to sort it out 2 years wasted is just too much. Meanwhile mi believe pé oríṣiríṣi ọ̀nà ló wà láti sort nǹkan out kì í ṣe láti gbẹ̀mí ara èèyàn. Ó dárúkọ bọ̀bọ̀ yẹn spiritually you have already pààyàn mi ó ló ti pa wọn spiritually I took you in like my young brother you follow me to ìlú wọn to appreciate what I did for ó gbé jáde to appreciate what I did for you. I welcomed you in my house. We had lunch together on the same table. Afterwards, we went out to drink together. I trusted you with all my life. I trust in you pẹ̀lú gbogbo ayé. It was until you started doing business with me that was when your life started elevating. Arákùnrin ọ̀dàlẹ̀ yìí ó ti bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣiṣẹ́ táyé ẹ̀ ò nítumọ̀. Òǹtí tárákùnrin yìí ṣetán láti ràn án lọ́wọ́ ló tó bẹ̀rẹ̀ sí ní rí jẹ rí mu dáadáa. Nítorí wàá rò pé ó yẹ kó fi san náà ní bíbá ìyàwó ẹni ẹlẹ́ni lájọṣepọ̀. You opened your first shop from the money I was paying you when I was doing business with you. You complained a lot about people that you work with. I just told you, let's work together. And yes, after a week, you loaded again from the money I was paying you after a successful business. The people you are working with before me wasn't paying you. But when we linked, I took you to a brother. I took you as a brother and started giving you fair prices. I was the one who introduced you to keeping money in dollars. You bought your first vehicle from the money you are saving that I was giving you because when I found a job in Ibikan, I called you and told you that I will be getting triple the salary I was getting here. Hence, I decided to introduce you to the people that I was dealing with, which other people can never do. Bẹ́ẹ̀ni o, adìẹ ìfibi tó ń jẹ́ wà ẹgbẹ́ o. This okay? Because I have a good heart and took you like a young brother. When going to Ibitimolo, I decided to introduce you to my business associates, big people from eBay that you never knew before. That was when you now started selling the items I was buying from you on your own
and started getting 100% profit. I was always happy for you, and you always called for advice in my absence. The time I left, that I traveled, all those efforts and connections I gave you, the only way you can pay me back is by sleeping with my wife. Now 1 year for me to do that wedding, okay? If only you knew how I was suffering just to sponsor that wedding single-handedly without help from anyone. You couldn't have done that to me. All my friends that I went to with the same time and those that came before me drive Benz and building houses. But because I invested the money I worked for 2 years in a wedding just for me to get out of the streets, because I was tired of the streets. I wanted to get my first child, Joyce. I wanted to start staying with her, just like the same way you see your kids and wife. That feeling you feel, I want to feel the same. That's the feeling I also wanted. That is, but what I'm sorry nípa ẹ ti wà ó happily married, ó ti níyàwó, ó ti lọ́mọ. Mi kéèyàn wà lóde kẹ́nìkan máa dárò pé àmọ́ ń lọlé, ìyàwó mi á ti máa wọ́ọ̀rì, àwọn ọmọ mi á ti máa retí mi. Kẹ́nìkejì ọ̀wá fẹ́ yàwó kọjá ìyàwó ẹ̀ lọ́wọ́ àríkù mọ́lẹ̀ ọ̀rọ̀ ọmọge mọ́, orí ẹ̀ ti dàrú. So 99.5% was the salary I was getting paid for 2 years I worked where I worked. 5% was the support I received from family and friends. Owó tó invest lórí wedding nìyẹn o. 99.5% owó tó rí gbọ́ ló fi ṣe wedding. Support tó rí látọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ ẹbí family 5% ni. Okay? I am an orphan. If only you saw how I suffered for that wedding to pass, you couldn't have forgiven my wife. Everything was entirely up to me. Okay? I have to sort out for myself, but I made sure I paid for everything. Okay? But my friend, okay, supporting me before because they wanted me to get married like them so that I can be responsible. And yet you had guts to sleep with my wife. So if I pine tomorrow, since you have broken my house, where is my funeral going to be? You had the guts to come to my wedding. When I had my committee gathering with my friends, you were there. Oh my, oh lagbara o. You have pined me already because my home is broken. All my plans are broken. I am now back in the streets where I left no house, no respite. So, where am I going to be? All I wanted was to have my own house. But your entire generation will go through the same situation you have put me through. Even if you apologize, I will never forgive you. Even in my death, I will never ever forget and forgive you. You have taken away my happiness. That comes once in a lifetime. I could have forgiven my wife. Since it's you, I will never forgive you and her, for you have taken my happiness. Okay. Olóòbá forgive ìyàwó. Well, ilé tó dùn bẹ́ẹ̀. If you seek God advice, you could have not slept with my wife. My spirit will forever haunt you. I can never rest in you can never rest in peace because of you, and your spirit will forever haunt him. Okay? Now, gẹ́gẹ́ bí bọ̀bọ́ ìṣe sọ̀rọ̀, ẹni tíjà ò dé bá ní pẹ̀lẹ́ lọ́kùnrin, kò sí nínú ẹ̀dá èèyàn tí ó sọ wípé tí wọ́n ṣe fún ọ̀tọ̀ ọyẹ kan ṣe bẹ́ẹ̀ fọmọlúàbí, ọyẹ kọ́mọlúàbí ó ṣe bẹ́ẹ̀. Ara àrírí ilé ayé lórí òun o, ara àṣẹlẹ̀ tí ń ṣẹlẹ̀ ní dúníyàn lórí òun o. Má ṣe bára lé wọn ọmọ aráyé kan pa, ẹnu wọn lọ fa ẹnu wọn lè jẹ ọmọ aráyé kan pa, ń bẹ́lẹ́nu méjì ṣeré mọ́
ó wà níbi ìgbéyàwó ọ̀rẹ́ ìyàwó alágbèrè because mo mọ̀ pé wọn ò fọ́ọ̀sì ẹ̀ ọkọ wá jíjẹ mímu lọ bókèlè wọn ò ṣe pọ́n lórí bí ilé ayé wọn ò ṣe dáa ọmọ kan náà lọ́dàbí ẹni pé wà láàrin ìgbéyàwó wọn ọmọbìnrin kékeré wedding ọdún méjì ọkọ gbẹ̀mí ara ẹ̀ ọkọ pokùnso ibi tí mò ń lọ lélẹ́yìí gẹ́gẹ́ mo sọ wípé kò sẹ́ni tí yóò ṣẹlẹ̀ sí tí ò ní rò lẹ́ẹ̀mejì ṣùgbọ́n gbà kí ìgbà tí nǹkan bá ṣẹlẹ̀ sí wa ẹ jẹ́ ká mọ́kàn kúrò nípa gbígbẹ̀mí ara ẹni bẹ́ẹ̀ni ṣe nígbàgbọ́ pé ẹ ká ṣe lélẹ́yìí wọ́n bá yàwó ẹ̀ lájọṣepọ̀ ọdẹ mọ̀ ọdẹ kọ̀ǹfọ́ọ̀tì wọn tó bá jẹ́ mi o bó bá jẹ́ mi àkàndọ̀rọ̀ Awíkonko I will never fight anybody o no màá gbà wípé agreement láàrin àwọn méjèèjì ni so mo ti waste owó wedding ó ti lọ màá fi wọ́n sọ́wọ́ ọ̀dájọ́ ẹ̀rí ọkàn ìdí ni pé tí n bá wọn jà ọ̀rọ̀ mi ó dàbí ọ̀rọ̀ adìẹ tó bá ti halẹ̀ tó pakuru gbogbo tí ó ṣe ló ti ṣeun wọ́n wàá sọ́ra mi di pẹ́pẹ́yẹ ó jẹ́ pé wọ́n máa wo sùn náà ni okùn ń wò sùn ọfà ń wò sùn wọ́n dì mọ́ gọ̀ ń pè bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìsọ̀rọ̀ mi yóò wá dábẹ̀rù àti payà sí wọn lára àmì adákẹ́mọ̀fọ̀ rèé o àmọ́ tẹ́ntì ṣe o ntọ́gbẹ́ni yóò ṣe ń bẹnu ẹ̀ kò sì ní pè wá tí wọ́n rí mi tí wọ́n pafẹ́ tí wọ́n sá lọ tí wọ́n kò mí lọ́nà lójijì táyà wọn sọ kì ìgbésí ayé tó dànù tí wọ́n wàá tẹpá mọ́ṣẹ́ mi bóò ni mo ṣe fẹ́ rìkọ́fà owó tí mo ná fún wedding tíyàwó alágbèrè fi bẹ́ẹ̀ lómi ẹ̀ lọ wọ́n wàá tẹpá mọ́ṣẹ́ wọ́n wàá máa múra dáadáa wọ́n sì máa jẹun tó dáa kí wọ́n lè máa rí mi kí wọ́n lè máa bàjẹ́ because tọkùnrin àti obìnrin bá fira wọn lẹ̀ inú ẹnìkan ó dùn inú ẹnìkan ó bàjẹ́ inú àwọn méjèèjì lè dùn tàbí kí inú àwọn méjèèjì ó bàjẹ́ bóò nínú ẹnìkan ó ṣe dùn tí inú ẹnìkan ó bàjẹ́ ẹni tí inú ẹ̀ ó dùn lẹni tó wà elevated lẹ́yìn títúká yẹn lẹ́yìn ìjà yẹn as in ìgbésí ayé ẹ nítumọ̀ ìgbésí ayé ẹ fọhùn ayé rẹ̀ tẹ̀síwájú inú rẹ̀ ó máa dùn pẹ̀lú akọni yóò fi máa rìn ṣùgbọ́n ní tílé ayé tí ẹrù tó tẹ́nì kejì yóò máa dọ́ọ̀jì yóò wà nínú ìbànújẹ́ yóò wà nínú àbámọ̀ kí ló dé tó ń farábìnrin yìí lẹ̀ kí ló dé tó ń farákùnrin yìí lẹ̀ bóyá bí nǹkan ò bá ṣe dáa náà rí o òun náà bá máa pè níyàwó ẹ̀ báyìí òun náà bá máa pè lọ́kọ ẹ̀ báyìí ó possible bẹ́ẹ̀ ìdí táwọn méjèèjì fi lè bánújẹ́ ká ní wọ́n ní role sampling nínú láìfọ ara wọn tó wá jẹ́ pé káwọn méjèèjì ọkàn kúnra wọn lọ́wọ́ láti dókè ni tí wọ́n wá ṣe bẹ́ẹ̀ ilé ọjẹ́ half tẹ́ half méjèèjì bá wá papọ̀ wọ́n wà dodidi ìbànújẹ́ òde báwọn méjèèjì ilé ò ní gbéra ńlẹ̀ wọ́n kàn máa rò lọ́kàn sí bí ká ní olórí burúkú àìrẹ́ farabalẹ̀ ni ìbí bàbá ṣe jọ kọ́mọlùpọ̀ bọ́ọ̀rì bàbá yìí jọ papọ̀ ní bí ìbáyé dodidi rèé nítorí mú náà méjèèjì dùn ní tẹ́lẹ̀ bá rọ́nà àbáyọ as in ọkùnrin rí ìyàwó gidi fẹ́ obìnrin rọ́kọ mìíràn gidi fẹ́ àwọn méjèèjì wíwìn ló máa jẹ́ wọ́n tó bá tiẹ̀ fẹ́ rúgbé ọ̀ wẹ́ ọlọ́run sá ti fi irùngbọ̀n dé orí tó pa mi so ilé ìtọ́jà jù ń bẹ̀ ni pé ẹ má jẹ́ aronú àti gbẹ̀mí ara wa o ọkọ lè kọ ni aya lè ya lọ gbà kí ìgbà tẹ́lẹ̀ bá ṣẹlẹ̀ ẹjá fọ̀rọ̀ mọ́ Ọlọ́run ẹjá fọkàn mọ́ Ọlọ́run ní tí wọ́n ń sọ fún wa ni pé ká túbọ̀ jáṣẹ́kúnra ká túbọ̀ wá kún iṣẹ́ apá wa kí bùbá wo lè bá a bòdodo àánú Olódùmarè nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀ o like I said ẹni ìjà ò bá ní pẹ̀rẹ̀ lọ́kùnrin bọ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ sí wa tó jẹ́ nǹkan tó kàyà ẹjá kọ́kọ́ sinmi ká kọ́kọ́ mú mi ná ká fira lọ́kàn balẹ̀ láì tó ṣẹ́jú bíi mélòó kan á bẹ̀rẹ̀ sí ní rí solution nítorí yẹ kó o máa sunkún lé lórí orí pẹ́ẹ́rìn lọ́kàn mọ́ ni pé ó mà lágbára o so àwọn èèyàn ifọ̀ nìṣá you will just be smiling be laughing ìbànújẹ́ ò ní kàn wá
ìbànújẹ́ ò ní kàn yín kò ní kàn mí kò ní kàn bí wà lágbára lọ Àkàndá Awikonko ló kọ mi ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà Yorùbá ò ní wọ mi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwàṣe. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni Àkàndá ọ̀rọ̀ Awikonko ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún Àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé àǹfààní wà láti darapọ̀ mọ́ wa ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ẹ lè pè wá ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053 270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +170 48 91 2729. Awikonko Development Fans Club Worldwide ilé aláyọ̀ nílé wa.